ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ẹ mọ̀ kó àsìkò ọdún ẹ̀jọ́ sọ́pọ̀ rẹ̀ ọlọ́wọ́ dá wọn mọ̀ sí lágbára lọ́wọ́ á tó péjú sí ẹ̀mí á sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tọ́ ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bá àti pàkàlọ̀ kan rú à ń jìkúrú kó tán láwo àwọn kan tó ń gbọ́nwọ́ ẹ̀gbá áwò kí lẹ fẹ́ fèyí ṣe ẹyọ lọ́tẹ̀ àríjẹ́ mọ́dàrú tó jẹ́ pé nínú ìṣubú ẹnìkan lẹ́yìn tí fẹ́ máa jẹ ẹ ti gbàgbé pé ilé tá a bá fi tọ́mọ ìrìdí òwò ẹ̀dẹ̀ wa mú ọ̀rọ̀ Àgbàlá Gabriel ẹ sọ di búrẹ́dì àti ẹ̀wà ẹ bẹ̀rẹ̀ sí wọn kankan bẹ́ẹ̀ bá ṣe pawó yìí náà tẹ̀ ná ẹ máa nírònú pé tọ owó ẹkún ẹnìkan yìí fira dẹ̀rí ẹ gbọ́dọ̀ kí ló dé náà Àgbàlá Gabriel nìkan ló jẹ́ ológo ni ó nìkan ló ní néèmù ní tẹ́lẹ̀ forúkọ ẹ̀ méèkì néèmù fara yín tàbí kẹ́ ẹ fi géènì fọ́lọ́wà sẹ́yìn yín ẹ bá àwọn ológo mi náà bẹ ẹ ṣe jáwọ́nú àpọ̀n tí ọyọ̀ kẹ́ ẹ dá mi lákaná ẹ ṣe lọ bá àwọn ológo mi náà kẹ́ ẹ gbé ọ̀rọ̀ wọn ẹ̀yin bloggers ké kẹ́ ẹ yé borúkọ ẹni ẹlẹ́ni jẹ́ àmọ́ o bá a gúnyanú ewé bá a ṣe bẹ̀rù ní ìpò ẹ̀pà ẹni tí ó yóò ẹni tí ò ní yó ẹ wo ṣe rí ọ̀rọ̀ Àgbàlá Gabriel kàkà kọ́ ọmọ olórí ó jìn sí kòtò ni mànàmáná ó sì ṣe ìmọ́lẹ̀ fún yóò tanná fún bọ̀ ń bọ̀ lọ́rọ̀ yín n ò tí ì dé. mo mọ abúnitán tara kí ni òsìkà tán tẹsẹ̀ mọ́rin mo ti mọ̀ pé ìyá yẹn náà lọ sáré wà tó di àkànjì kí ló dé. yóò dé ọmọ burúkú ọmọ àdìmẹ́yìn ó ń békebèke ni kò sí lé pátì tó ọmọ pọ́ mẹ́jọ mi wá bí njó ní ọfẹ́ tún lé lórí báyìí kí ló dé. ó ṣeun ó fẹ́ kó àwọn ọmọ inú ilé lọ inú ẹgbẹ́ mi ó sì mẹ́bí ẹgbẹ́ tà sí inú ilé wa. níbo ló bẹ̀rẹ̀ sí ṣòṣèlú. èmi ò fẹ́ gbọ́ lọ́sọ̀rọ̀ bàbá. ó tó lò jẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún un. ó mọ̀ pé ẹgbẹ́ ànábì mọ̀mọ́ làwa ń ṣe inú ilé wa. ó wá fẹ́ máa kó àwọn ọmọ inú ilé lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel ní wọ́n ń sọ fún Àlímọ̀ pé pẹ́sẹ́ tó bá dọ́dọ̀ Àgbàlá Gabriel yóò rọ̀ náà àbáyọ. ṣé kọ́mọ kó àwọn ọmọ inú ilé lọ sínú ẹgbẹ́ Àgbàlá Gabriel bó lọ sí jẹ́. ìkàmọ̀ láyé ayé yìí ò dáa fún kankan ayé o ayé wọn ò lè fún wàrà o ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù sómi. aláwọ̀ abẹ ni. Ọlọ́run Àgbàlá Gabriel ó máa wòran ìpè yìí ìpè Àgbàlá Gabriel ẹ máa lè kú o lágbára Ọlọ́run torí má jẹ́ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èlé kú o. ẹ máa gbà mí mo máa ń wo online mo máa rí Àgbàlá Gabriel máa ń help àwọn èèyàn ó dẹ̀ rí pé àǹtí Àlímọ́ tó ń bẹ nílé tí kò wọ́n wú láti bí ọdún yìí tí ò sì bí tá àti ìgbé wọn lọ kò tí sórí olùrànlọ́wọ́ kankan tó máa ràn wọ́n lọ́wọ́ ni mo bá ń bá wọn sọ̀rọ̀ pé bó wá ni pé bóyá káwọn náà kan ká lọ síbẹ̀ kó lè yẹ́pù wọn bàbá ò tẹ̀sí jẹ́ kí n sọ̀rọ̀ nǹkan ká mú wọn wà lẹ́nu nìyẹn kì í ṣe pé bóyá mo tí ì mú wọn lọ wọn ṣe ní advice wọn ni pé máa tó ẹ̀pù kúkúrú tó ẹ̀pù gúgùn lọ́ọ̀nláìn ìyẹn Àgbàlá Gabriel pé tá a bá mú débẹ̀ o bóyá wọn bá gbowó jọ tí wọ́n fi bá ọpẹ́rẹ́tì inú rẹ̀ ó mọ̀ tán kẹ́sì máa wá wo bàbá wọ́n ti wẹ́ tó ní oyún ìjú bẹ́ẹ̀ nínú program Àgbàlá Gabriel tí wọ́n dẹ̀ dáwó fún tí wọ́n sì ọpẹ́rẹ́tẹ̀ tara ẹ̀ sì wà pa. ọ̀rọ̀ lọ́gbọ́ ìyá kan yìí then point of correction mo fẹ́ ṣe àtúnṣe kan náà àwọn ọ̀rọ̀ rẹ̀ Àgbàlá Gabriel is not sentimental at all kò fọ̀rọ̀ sọ̀rọ̀ pé bóyá mùsùlùmí ni ọ́ bóyá kìrìyó ni ẹ́ bóyá ẹlẹ́sìn àbáláyé ni ẹni ọba ti dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè ìrànlọ́wọ́ ìní ṣe fún un. Àgbàlá Gabriel mọ̀ pé muslim lèmi tí n bá lọ sí programu ẹ̀ ìwájú ọmọ jókòó sí tí n bá jókòó síwájú yóò mọ̀ béèrè lọ́wọ́ àwọn yòókù mi ò ṣẹlẹ̀ tó wá bẹ̀ pé bàbá òtòlódà tó ti rí mi tẹ́lẹ̀ o wọ́n yà wọ́n sọ fún mi wọ́n ti lọ kírun kò ní ẹ bá bínú nítorí wọ́n sọ fún mi pé àbálá wọn ti béèrè ilẹ̀ kan tí wọ́n bá béèrè rẹ pé ìwọ ńkọ́ àwọn yòókù mi sọ fún mi pé mo lọ kírun kò ní bínú kò ní bínú tí n bá dé yóò tó sọ fún mi pé àbálá wọn ti béèrè ilẹ̀ kan wọ́n lè lọ kírun ni kò wá sentimental. so a ní mo ti béèrè yín wọ́n lè lọ kírun ni wọ́n mọ̀ pé mi máa kírun wọ́n mọ̀ pé mùsùlùmí ni mí
ọmọ kẹ Mustapha lè dé jẹ kò lo sentiment àtọ so gbàgbé ẹ pé wọ́n fẹ́ kó mùsùlùmí kẹ kúrò ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí wọ́n kó lọ bá wọn ẹlẹ́sìn gbàgbọ́ yọrọ Àgbàlá Gabriel yàtọ̀ oore tọ́lọ́run rán sáyé pé wá sáyé ní sáyé kò fẹ́ fún àyè ọ̀rọ̀ ẹ̀sìn kò fẹ́ mẹ́rẹ̀ ẹ̀yà kò fẹ́ mọ̀ báyá Ìgbò ní ẹ Báwúsá ní ẹ bí Yorùbá ní ẹ kò fẹ́ mọ̀ nítọ́lọ́run rán ní í ṣe ẹgbàgbé yẹn àwọn tí a ń gbẹ́nu gbèkúgbè àwọn ni confucianist sọ̀rọ̀ tí ẹ máa wo ọ̀rọ̀ Muyideen tí mo sọ lẹ́ẹ̀kan Muyideen ní gbogbo owó tí a dá fóun ó lákàntì Àgbàlá Gabriel dá sí ó ní ọ̀rọ̀ tẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ìdílé yìí ilé tí a kọ́ fún yìí kìí ṣe inú àwọn church premises ló wà ó then àwọn èèyàn gbàgbé wípé Àgbàlá Gabriel tá à ń sọ yìí ìlú tó kọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ sí àwọn kan ní àlìlú yẹn mo sọ last week náà àwọn kan ló ní ìlú yẹn àwọn yẹn ń talẹ̀ fún yàn ni inú ẹ̀ owó tí a bá dá fún yín ni Àgbàlá Gabriel ti mú nítorí kó ní chance láti ra lẹ̀ yẹ kọ́mọ̀gbọ̀n tó ti yẹ káàrà ń gbòòrò àárà lọ́wọ́ wọn awakọ̀lé fún wọn street míì yàtọ̀ sí street church ìní àwọn gbogbo létí ẹ̀kọ́ báwọn èèyàn òṣèré ìtẹ́kọ́ fún ìyá àbèjì ọmọ aráyé le súwé bèbè Muyideen bá sọ street míì ló wà kò sí ọ̀tọ̀ níbi tí church wà now Muyideen wọn sọ wípé ẹ̀wọ̀n ò lè gbélé mọ́ òun fẹ́ ta mo wá ń gbọ́ tẹ́lẹ̀ kan amọ̀kùn mẹ́kọ̀ọ́ kan sọ ma pé kí wọ́n bá ta kankan owó fún wọ́n sì má bá ta ìwé ilé ti wà lọ́wọ́ àbí òsì lọ́ẹ̀. ó ti wà lọ́wọ́ ẹ̀. a lọ ta fún rẹ̀ agbowó àbí ká máa lọ tó ta kí wọ́n ní 200 million lọ́ta ó kó 40 million lẹ̀. ó sún mi o. a lọ ta fún rẹ̀ ní. gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ fi bá ọ̀gbẹ́ni ló kọjá ní wá lọ́wọ́ rẹ̀ ní fún wọn sí. mo tún wò kan náà bàbá tó jẹ́ pé fúnra ẹ̀ gangan ló pe Mr. Kẹ́hìndé nílùú òyìnbó tí wọ́n jọ ń sọ̀rọ̀ tó dé yẹ pé gbogbo nǹkan tí wọ́n sọ yẹn ló wà recorded tó wáyé létà ń parọ́ pé tó ń béèrè 5 million ibùdó àkáǹtì nọ́mbà èèyàn méjì ló fi sílẹ̀ gbogbo wa láwo tó wá létà ń parọ́ ṣé o mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ni kí ló ń ṣẹlẹ̀ àbọ̀ láwọn kan tó ń kó ẹ pé kó máa yí. o ti kó bá wọn àwọn tí wọn fà káǹtì lẹ báyìí o ti kó bá wọn. ẹlẹ́ẹ̀kejì bàbá nígbà tó di pé o ti bá gbogbo kọ́sítọ́mà jà ní ṣọ́ọ̀bù tó ń ṣí fún ẹ tí o tà mọ́ Àgbàlá Gabriel dẹ̀ ni pé kó máa bọ̀ wá sọ́fíìsì òun ṣé èèwọ̀ wà nù pé kó báyàn clean ọ́fíìsì ni. wọn kàn ní kó wá sọ́fíìsì lásán o ṣọ́ọ̀bù yẹn wọ́n gbé fún ìyàwó kó máa lò ìyàwó sì ń dá padà wọ́n ní máa lò owó tí ìyàwó bá pa yóò kò jíṣẹ́ fún Muyideen lé ìyàwó dẹ̀ ń tà dáadáa ó dẹ̀ ń tà dáadáa nítorí pé Muyideen ò ní wà lọ́fà tiẹ̀ obìnrin apply ìwà tó dáa wọ́n dẹ̀ ń rajà lọ́wọ́ wọn now wọ́n wá appoint ẹ̀ wípé ó dáa wà á máa bá mi ṣe lọ́fíìsì o ní dẹ̀ máa fún ẹ ní 10,000 naira per week. nígbà tó wá bẹ̀rẹ̀ sí complain pé wọ́n ní kó máa fọ tọ́lẹ̀tì ní Àgbàlá Gabriel àwọn tó ń fọ tọ́lẹ̀tì ò níye. wọ́n ya pa. tí a ń sanwó fún wọn. àwọn obìnrin dẹ̀ ń tán sanwó fún wọn. àwọn obìnrin tí a ń sanwó fún wọn lóṣù. bóòlù tọ́lẹ̀tì fẹ́ kàn ẹ́ rí i pé àìrọ́rọ̀ sọ ìlọ́fà. ẹ dúró náà o èmi ní béèrè o. irú béèrè o. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń fà tá à ń sọ yìí gbogbo àwọn ẹ̀rí tẹ̀ mú wáyé ẹ dákun sáwọn èèyàn mọ̀ ń parí. gbogbo èèyàn ló ń bá pátákó gbogbo ọmọye yẹn ti lọ sínú program Àgbàlá Gabriel ni wọn ò níye gbogbo dẹ́ weekends ẹ̀. kí ló wá dé táwọn èèyàn wá jẹ́ àríjẹnu màdàrú tí wọ́n jẹ́ pé dàrúdàpọ̀ làwọn èèyàn. bẹ́ẹ̀ bàbá bíbélì ní ìwọ òdodo sì fi ìwọ yóò fi ọ̀ràn yóò sọ ọ́ dòmìnira. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká gbọ́ òmìnira ẹ mọ̀jà wà ní ògbèkun. wọn à lè fẹ́ àmọ́ Ọlọ́run ọba mi ìwọ ń kálù ìwọ tó ọba kúnlẹ̀ tó bẹ̀rẹ̀ tó yọ̀dí òkè tó bẹ̀rẹ̀ sí dẹ́sà òkété bẹ́yìn ò tiẹ̀ rí Ọlọ́run òfurufú látọ̀run sọ̀rọ̀ ọba mi Àdìgúnadé adódèké mọ́sálásí adódò lè sọ́ọ̀sì adódò mọ̀náfíkì ń gbàgede ọmọ nọ́mbà léon kádùkú ọmọ nọ́mbà tí ó tẹ̀ mọ́ lára sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ní lẹ́bíríà àwọn bloggers wá sọ́ di ìjẹ́ bàbá wọ́n sọ di púùlù wọ́n ń ta kiri. bàbá ẹ̀rẹ̀ mọ̀ nǹkan ni wọ́n ń táàpù nínú wọ́n fẹ́ fi Àgbàlá Gabriel wọ́n fẹ́ fi méèké. wọ́n fẹ́ fi gòkè. wọ́n wá ń táàpù nínú àwọn tó ní wọ́n ẹ̀ lè táàpù níbẹ̀ níbo ẹ kéré sí. àwọn tẹ̀lé táàpù mbẹ̀ wọ́n díẹ̀ ni wọ́n rí mú mbẹ̀ ni nítorí pé wọn ò sí lọ́nà òótọ́ tẹ́ ẹ bá sí lọ́nà òdodo tẹ́ táàpù mbẹ̀ wọ́n ó gé ni dáadáa àmọ́ ọ̀nà jìbìtì náà ń gbà. bàbá ẹ túmọ̀ nǹkan tó tún wá dùn mí nínú ọ̀rọ̀ Muyideen ó wá ń sọ pé yẹn Mr. Kẹ́hìndé wọ́n jọ dípẹ̀ lágbàlá Gabriel lẹ́nu tí yọ̀ọ̀dà fún Mr. Kẹ́hìndé tó ń sọ yìí Mr. Kẹ́hìndé tó ń sọ yìí àkẹ́tọ́ bá mi ti ń sọ yìí ẹni yẹn ló fún èmi nílẹ̀ ní kóòdù ilẹ̀ 4 million naira láì gbà kọ́bọ̀ lọ́mi tí mò ń kọ́ bẹ́ẹ̀ ni
ẹni yẹn ló fún mi nílẹ̀ ní Ìkòròdú ẹni tèmi mọ̀ tàjọ́ wọn sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni tá a máa ń dira face to face every time Indianapolis ló ń gbé l'Amẹ́ríkà bẹ́ẹ̀ni ó ti ṣe físà fún Muyideen àtìyàwó rẹ̀ already tó ti rẹ́ni tẹ́mi rí èmi níbo wọ́n tí mo rí ko passport àti everything báyìí torí pé ó fi hàn mí ni torí mi àti ẹ̀gán lọ́rọ̀ lórí Amẹ́ríkà sọ̀rọ̀ ti lẹ́yìn títí àwọn Muyideen nìyẹn ó tún ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa present fáwọn èèyàn níjọ́ àjọ̀dún tí ẹ bẹ́ ṣe lóṣù kẹwàá àjọ̀dún ọdún kẹfà tí ẹ ti dá Àgbàlá Gabriel lẹ̀ tí ó gbà yẹn àwọn tí wọ́n ti rẹ́dì yẹn ìní òkú ọlọ́lé ìbò kápẹ́ mú ìgbódúró nígbà tọrọ ìṣẹ̀lẹ̀ ni tó gbódúró tí ò sí jà ní yóò ti lọ bí fọ́ October tiẹ̀ o tó ti tiẹ̀ ní nàmbà wọn àtàkọ́ ṣe wọn àtìyàwó ẹ̀. òrórí tí ẹ jẹ́fà. now ọwọ́ à ń complete Mr. Kehinde ìkọjá ẹnìkan lọ mímíkì àbí nǹkan. mímíkì kẹ. apart from being a lawyer he is a lawyer apart from being legal luminaire then a mechanized family ló ń ṣe nílùú yìí. I'm telling you. mo láàgùn jẹ̀nà abájọ tó fi lówó lọ́ba ìyẹn ọmọ ṣe mẹkáníìkì ọ̀tà nílé bojú gbogbo bí a bá ti rí lọ. mẹkáníìkì kọ́ àgbẹ̀ ìgbàlódé àgbẹ̀ tí àwọn àgbẹ̀ tó ń lo tools òyìnbó ìyẹn rò pé àgbẹ̀ ni. àgbẹ̀ ni ìyẹn ń lò. ìwọ lọ dojú ìbúrú ó tún ní fámáfámà kí ni mẹkáníìkì fẹ́ ní í ṣe pẹ̀lú fami. fama kọ́ má bẹ̀rẹ̀ bó jẹ́ fẹ́lẹ̀ ìwọ bẹ̀rẹ̀ after tiẹ̀ nu fama kọ́ fami ni mechanized farming advancing ní fún àwọn àgbẹ̀ orí ti gbàlódé so ti yẹ now ẹni yẹn kọjá bẹ́ẹ̀. ó ti ẹ̀gọ̀ fọ́rọ̀ tó sọ yìí. ẹni yẹn ló ra màálù fún o nígbà tó fẹ́ sọ wẹ́dí o màálù tó gbé fún ọyọ rẹ pé màálù 150 ni àbí màálù 500,000 ẹni yẹn ló gbé màálù ńlá lẹ̀ fún tí a fi ṣe wẹ́dí ó tó fowó ránṣẹ́ sí sọ̀rọ̀ ti àmọ́ àlọ́ ọ̀rẹ́ ni tí ọ̀fẹ́ rẹ̀ ni ńlọrọ̀ àwọn ọlọ́tẹ̀ àwọn bloggers tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ ẹ wá wò. bàbá as at that time tí wọ́n sọ pé gbogbo owó tí wọ́n gbà owó Àgbàlá Gabriel ló wà tí wọ́n bá kówó yẹn fún Muyideen ó máa fi ta tẹ́tẹ́ tán ni. tẹ́tẹ́ wà ní ẹ̀jẹ̀ rẹ̀. ní gbogbo ìgbà yẹn ó máa fi ta tẹ́tẹ́ nìkan tẹ́tẹ́ sì wà nínú blood ẹ̀ ó wá ní wọn gba wọ́tá ọ̀sán lọ mú wá ń bì kan ní wọn gbowó fún ọ òun ronú kó tó sọ̀rọ̀. ẹyìn tí ẹ máa wò wọn gbọ́dọ̀ kó owó fún un yóò ta tẹ́tẹ́ nbẹ bẹ́ẹ̀ni yóò mú gbó nbẹ yóò ta bí ebi ibi tó ma igbó mu dé tí igbó bá kún un fọ flat yóò mú ta yányá tẹ ẹ bá fi odidi Ìbàdàn pa igbó jọ tẹ ẹ bá gbé sínú okùn Muyideen ẹ wà tí ẹ ní rí mọ àwọn mùsẹ́gì igbó tí wọn fẹ́ fún yàn ní àwọ́dù amúgbó òun lọ ikán fún láwọ́dù kò sẹ́ tó lè dí tiẹ̀ ní Nàìjíríà yìí yìí mọ̀ bí èbó oní tálẹ́ǹtì gbó ọlọ́mbùn tálẹ́ǹtì yẹn tọ́pọ̀ tálẹ́ǹtì yẹn gẹ́gẹ́ tá a wá ń gbàdúrà fún kọ́lọ́n kó séǹjì fún kó sọ di tálẹ́ǹtì gidi ìní ọ̀fẹ́ séǹjì ti tó fi yàyà fúyà báwọn. then daddy ìwé ilé ẹ ti wà lọ́wọ́ ẹ̀ tó bá dé Àgbàlá Gabriel lẹ́nu kò fẹ́ ta ilé ẹ̀ wọ́n á máa wù ẹ́ ràn ni ẹ má expect pé Àgbàlá Gabriel máa value lé kankan fún ọmọ kò sí tó jọ mọ́ because wọ́n ti gbé ìwé ilé lọ́wọ́ ìwé ilé ẹ̀ lé lọ́wọ́ ẹni tó bá wù nínú gbogbo ẹ̀yin bloggers ẹ lè lọ bá a ta kò sí ẹni tó máa mú yín another sweet entire lè nílé ẹ wà kò sí nínú Àgbàlá Gabriel inú ẹ lè lọ kẹ lọ verify kí ló ń ṣe yín. nítorí díẹ̀ yìí ẹ wo ṣe rí Àgbàlá Gabriel ẹni tí ó bá ga ẹsẹ̀ rẹ̀ ó tìrín ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó tìrín ibi tí ó ga dé ńlọ tá a fi pọ̀ tó báyìí o. ẹ mọ̀ pé àwọn bàbá wa wọ́n ní borí bá ṣe tó ní ṣe mọ́ fo lórí wọn. bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí bi ọ̀kan lè yàn fọmú bẹ́ẹ̀ o ẹni ó bá pẹ́ láyé ojú rẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọ̀rọ̀ mi ti yé tẹ ẹ bá rí àgbàlagbà tójú ẹ bá jẹ tọmọ eke bá ń fi sí ẹ̀yẹ àánú ọmọdé náà máa ṣe mí tágbàlagbà bá sọ tójú òun rí tó ìjẹba ọmọdé ọmọ gbàdúrà kó wo kúléwé Ọlọ́run jẹ́ ẹ kúléwé o ẹ ní kúléwé o ẹ dàgbà ẹ darúgbó. kò sí bẹ́ẹ̀ yóò sì wà láyé tí ò ní rádàwó ọlọ́mọdé arádàn tán ìṣòro ò ní borí gbogbo wa o. ẹ̀yin bloggers I want to give you an advice. That kind of advice is in form of order. Ẹ wò ẹ já ṣe rere tá a bá ṣe láyé yìí tá a bá ṣe láti sin lọ ó wà ní rẹ́kọ̀dù àwọn yóò máa refine sí in future àwọn fíìmù kan bẹ́ẹ̀ tá a ti ṣe láti 40 years ago nígbà tí bàbá Sùwé kú wọ́n bá gbé àwọn fíìmù jáde àwọn ìmọ̀ bí táwọn èèyàn ti lọ́dọ̀ àwọn akẹ́ta ya fíìmù àrímọ́ àmọ́ tó wà mo bá rí ra mi èmi bí mo tún wà bá Sùwé lọ bàbá Sùwé ọ̀ṣàkó lé torí pé kó wà wọn kan jẹ àwọn àbárò kò ti kú ni mo bá wà káàkiri gbogbo mọ́ṣúárì tí n bá tẹ̀ lóyún kú ẹ mọ́ṣúárì yín lọ sọ fáwọn mọ̀lẹ́bí
sọ̀rọ̀ mi ti yé ṣé ẹ̀kọ́ àwọn yẹn lọ wọ́n lọ mú fíìmù yẹn wọ́n jáde mi gára mi bẹ̀ téèyàn bá wà tí ọba dáa ṣé ẹ̀kọ́ bó ṣe lè báyìí sí náà yẹn ẹ máa wẹ̀ wo ìtàn ikú o ìtàn òkè ń kú téèyàn bá ṣe ìtàn ní ọ̀dà lẹ́yìn ìwọ́ ọ̀la ẹ má wá ìṣubú Àgbàlá Gabriel mọ́ òjò ń payọ̀ òrè ń dunnú bójò bá dá òrò jáde ta òrì yóò dé problem o ẹ̀yin gan ti yín bọ̀ lẹ́yìn àfitẹ̀ ìbá jáwọ́ lókù o ẹ̀sìn mo dúpẹ́